àmàlẹ́ òdèdè èèyàn mi nílé lóko àti náàjù àlẹ́dẹ̀dẹ̀ ọmọ ìrèlè ẹ̀gùn ugbòye owó tí ó já rówó ká àlẹ́ òdèdè ọmọ gbólóyè àwọn ọmọ gbólóyè ládòkun ọmọ àlejòká àbà àwọn ọmọ sásá lọ̀gá ògbónà àlọ́kùn ó gbọ́wọ́ okùn lóbìnrin anáyọmọ àládèsí ọmọ gẹ́gẹ́gẹ́ bí ìsúdá ó kó mi dàgbọ́rẹ́ sẹ́lẹ̀ òkè nílẹ̀ ẹ̀yìn apẹ̀rẹ̀ pẹ́ẹ́pẹ́ iná ń kọ́kọ́. ó dà jẹ́ kí mi máa fún ẹ ní àwọn ọ̀rọ̀ yẹn kí ni ẹ ń pe iṣu ní èdè ìkálẹ̀? Oṣù. Kí ni ẹ ń pe ìkòkò náà nìyẹn náà. Ó dà kí ni ẹ ń pe àgbọn? Kókódìyà. Ó ti yàtọ̀ lóòótọ́. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ bàtíyà. Àjọ àwọn òbí wa nílé lóko àti náàjọ àti ní gbogbo yàmbára àjọ akọ àwọn ọmọ wa ní èdè wa àṣà wa àti ìṣe wa jímọ̀ bá parun lọ́jọ́ ọ̀la. Àwọn ẹlẹgbẹ́ mi àwọn ọmọdé bíi èmi àjọ ajá gbọ́ràn ní àwọn òbí wa lẹ́rìn. Wọ́n rí pé àwọn òbí wọn kọ́ àwọn ọmọ wọn ní èdè mi. Èdè kẹ̀, it is all identity. Nǹkan tó fi mọ̀ wá nìyẹn. Tí ọmọ Yorùbá bá jáde tó bá sọ pé tó bá ti ń sọ èdè ẹ̀ lọ, wọ́n máa mọ̀ pé ọmọ Yorùbá lélẹ́rìí. Tí ọmọ Ìgbò bá jáde tó ti sọ èdè, wọ́n máa mọ̀ pé ọmọ Ìgbò lélẹ́rìí. Tí ọmọ Hausa bá ti ń jáde tó bá jáde tó sọ èdè, wọ́n máa mọ̀ pé ọmọ Hausa lélẹ́rìí. So our language is our identity. Ìdí tí mo fi sọ pé kò gbọdọ̀ parun nìyẹn. Sọ pé mẹ́ńtọ̀ yàtọ̀ sí mímu èdè. So mẹ́ńtọ̀ mi ni àwọn òbí mi àti àbúrò mi. Role model mi ni lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé. Ọjọ́ kan ní ọdún 2022 tó kọjá, mo gbé táàbù tí àwọn òbí mi rà fún mi kí n máa fi ṣe assignment and some other things. Ìgbà tí mo gbé tí mo wọnú yàrá, mo lọ fi ṣe self video pé kí àwọn òbí pé kí wọ́n máa kọ́ àwa ọmọ wọn ní èdè wa àṣà wa àti ìṣe wa. Bó ṣe ọ̀rí bí mo ṣe ń sọ ni pé mo máa gbé nílùú, pé àwọn òbí mi ló kọ́ mi pé tó bá fẹ́ sọ nǹkan àṣírí fún wa ní public nǹkan. So ìgbà tí mo ṣe tán mo lọ fi ọmọ mi inú mọ́mí mi dùn gan, àwọn ti rí pé orí wọn wú. So ìgbà tí dádì mi dé ìgbà yẹn lọ́wọ́ orí wọn wú. Mo délé ever gbàgbé statement tó ń sọ. Wọ́n ní pé àsìkò ti dé fún ọmọ yìí láti fi ẹ̀bùn hàn gbogbo ara yẹn. Sórí ètò wa ètò ìmọ̀mọ̀ náà la wà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ọ̀rọ̀ tí mo fi wọlé aṣọ ìgbà tá à ń dá fún gbà ó ló dífá fún àlejò tí mo gbé wá lórí ètò lọ́sẹ̀ yìí lórí ètò léni wípé àwọn ọmọ lóòótọ́ a máa ń ní talent a máa ń ní nǹkan kan tí Ọlọ́run ti fi sínú wa àmọ́ iṣẹ́ àwọn òbí ni láti discover bí àwọn èèyàn ṣe ń discover wúrà tẹ́ bá rí tó bá wà wúrà nílẹ̀ ó máa ń rough ó máa look very dirty ìdọ̀tí máa yí àmọ́ iṣẹ́ ni ẹni tó wà wúrà yẹn ṣe tó fi gbé lọ sínú iná tó fi sọ di wúrà process yẹn ọwọ́ àwọn òbí ló wà. Ẹ̀yin yẹn wá lórí ètò ìmọ̀mọ̀ lẹ́ni ẹ̀jọ̀ ẹ̀dákun ó lè jọmọdé ó lè kéré lójú àmọ́ ó ti ń dàgbà sínú iṣẹ́ tó yàn láàyò. Ẹ jẹ́ ká jọ kí Jésù Demilade Elizabeth Líjọkà báwo ní ṣòwò dáadáa. Bẹ́ẹ̀ni mo wà dáadáa. Kọ́kọ́ bá mi kí àwọn ará ilé náà. Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin olólùfẹ́ mi àti gbogbo ojú tó ń wò mí nílé àti lẹ́yìn odi. Orúkọ mi ni Jésù Demilade Elizabeth Líjọkà. In fact bó ṣe tó yẹn wà fẹ́ lè gbọ́ Yorùbá jẹ́ mi gan lọ báyìí lọ́wọ́ tá a wà yìí. Àmọ́ báwo ni Yorùbá ṣe yí ẹ yékéyéké? Mo mọ̀ wípé nílé èdè ìbílẹ̀ ni dádì àti mọ́mì máa ń sọ sí ẹ jù àti àwọn àbúrò ẹ̀. Àmọ́ báwo ni ó ṣe wáyé ṣé ọmọ mi wá máa sọ èdè sí kò ní tètè yé a sì máa fi àwọn Gẹ̀ẹ́sì díẹ̀díẹ̀
tó fi wá di pé o tún wá ń fèdè o tún fi ń ṣe skit. Àwọn òbí mi ló kọ́ mi. Ó nígbà kan tó sọ pé a gbọ́dọ̀ sọ Gẹ̀ẹ́sì àbí èdè míì pé èdè wa nìkan ni ká máa sọ. Ìdí tó fi mọ́ wa lára nìyẹn. Ó tilẹ̀ jẹ́ wípé àwọn dádì nílé èdè abínibí èdè ìkálẹ̀ ni wọ́n máa ń sọ sí. Àmọ́ you know when you get back to school you have to speak in English. I'm not sure that you might have classmates who are from your local dialect. So how do you manage? How do you marry your language? At home, I speak my dialect. At school, I speak the normal English everybody speaks, but I speak in diction. That's just it. So my parents made it so easy for us to speak the dialects. We know the languages. At home, we speak the dialect, and maybe anytime we see some strangers, we can speak Yoruba or the normal dialects. Maybe in church, we can speak Yoruba or the normal English everybody speaks. But at home, we speak in dialects. Wonderful. Amazing. Professional. Beautiful. In fact, what else is the qualifying word to just qualify the fact that almost so Gẹ̀ẹ́sì ó dán, almost so sure Yoruba on straight. Oh God, I will never be poor in my life. Say it. I will never be poor in my life because it's not easy to put a child in a school where you can speak fluently and eloquently, and you now still have that child speaking in the dialect. Ó yá torí àwọn tí wọ́n wà ní Ìkálẹ̀ tí wọ́n wá láti Ìkálẹ̀ bá mi kí wọn lédè Ìkálẹ̀ kí wọn kí nǹkan tí mo sọ kó lè balance ni kó lè yé yín ni o. Ó yá. Àmàlẹ́ òdèdè èèyàn mi nílé lóko àti náàjù. Àlẹ́ dèdè ọmọ ìrèlè ẹ̀gùn. Ugòyè owó tí ó darúgbò ká. Àlẹ́ òdèdè ọmọ gbólóyè. Àwọn ọmọ gbólóyè ládòkun ọmọ àdìjọka àbà àwọn ọmọ sásá lọ̀gá. Ògbónà àlọ́kùn ó gbọ́gbọ́ ọkùn lóbìnrin. Anáyọ̀mọ̀ àlábèsè ọmọ gẹ́gẹ́gẹ́ bí ìsúdá. Ó kó mi dàgbórẹ́ sẹ́lẹ̀ òkè nílá lẹ́yìn apẹ̀rẹ̀. Pẹ́ẹ́pẹ́ iná ń kọ̀ọ̀kọ̀. Ẹ́sìkẹ̀lẹ̀ tí ò léèlè. I pity you. Ọmọ wẹ́ẹ̀ tí mo ṣe sọ bẹ́ẹ̀ púpọ̀ ní ẹ̀fẹ̀ káwọn ọmọ ẹgbẹ́ Yorùbá níbi tó máa gbọ́ èdè ìjìnlẹ̀ ìgbà. Ṣojú no ṣé ara wọn ṣe yíba kan? Mo sọ pé ẹ̀ ń blush because èmi gan mo ní goosebumps like wow like impeccable. That's the word. I pity a lot of you because she was not born in the village. Wọ́n bí sí ìlú, wọ́n bí sí Ìkálẹ̀, Èkó iná bí sí. Ẹlòmíì àmọ́ dáṣà pé ẹṣẹ mọ̀ if you are in Rome you behave like a Roman. Who told you are Romanus? Who named you Romanus? If you are Rome you behave like a Roman. Àṣà ìṣe ẹwù múra ọgbọ̀n. Just look at the dressing. The Lord will help us. Amen in Jesus' name. Jọ̀dákun, how do you now navigate studies àti ààyè láti máa ṣe skit? Kí ló inform skit? Báwo ló ṣe discover talent? Àbí ṣé dádì àti mọ́mì ló discover pé nípa ọ̀rọ̀ sísọ jẹ́ ká harness ẹ̀, jẹ́ ká gbárùkù tí, jẹ́ ká wá potentials yẹn? Láti kékeré mi ni àwọn òbí mi ti ń kọ́ mi ní èdè wa, àṣà wa àti ìṣe wa. Kí ó má bàa parun. Láti ìgbà yẹn ni mo ti mú ní òkúkúdù kí ó má bàa parun lọ́jọ́ ọ̀la. Ó ní ìgbà kan ọjọ́ kan ní ọdún 2019/2020 dádì mi bẹ̀rẹ̀ eré apanilẹ́rìn kan fún mi pé kí n máa fi èdè sọ fún àwọn èèyàn pé kọ́ máa kọ́ àwọn ọmọ ní èdè àṣà àti ìṣe. Ṣùgbọ́n mo rí pé ẹ̀bùn yẹn ò tí ì jẹyọ lára mi nígbà yẹn. Ọjọ́ kan ní ọdún 2022 tó kọjá mo gbé táàbù tí àwọn òbí mi rà fún mi kí n máa fi ṣe assignment and some other things. Ìgbà tí mo gbé tí mo wọnú yàrá mo lọ fi ṣe self video pé kí àwọn òbí pé kí wọ́n máa kọ́ àwọn ọmọ wọn ní èdè wa, àṣà wa àti ìṣe wa. Bó ṣe ọ̀rí bí mo ṣe ń sọ ni pé mo máa gbé nílùú pé àwọn òbí mi ló kọ́ mi pé tó bá fẹ́ sọ nǹkan àṣírí fún wa ní public nǹkan. So ìgbà tí mo ṣe tán mo lọ fi ọmọ mi inú mọ́mí mi dùn gan. Àwọn ti rí pé orí wọn wú. Ìgbà dad mi ṣì dàdí wọn ti wà. So ìgbà tí wọ́n wá sẹ̀lẹ̀ sí àbúrò wọn kan ní òkè òkun orí wọn wú inú wọn dùn. Àbúrò wọn yẹn wá sẹ̀lẹ̀ sí family WhatsApp group big dad mi kan wá rí like orí wọn wú. Kì í sọmọ wa rè. This is our offspring. Èmi fúnra mi gan tí mo gbé nílùú tán bí mi nílùú mo mọ èdè sọ tó báyìí like
he was very, very, very amazed. Wọ́n send the owó sí màmá mi pé kọ́ fún mi. So ìgbà tí daddy mi dé, ìgbà yẹn lọ́wọ́ orí wọn wú. Mo dẹ̀ lè ever gbàgbé statement tó ń sọ. Wọ́n ní pé àsìkò ti dé fún ọmọ yìí láti fi ẹ̀bùn hàn gbogbo ara yẹn. Wọ́n edit video yẹn, wọ́n dẹ̀ post ẹ̀ sórí social media handle wọn. That was my first video. Bá ṣe bẹ̀rẹ̀ other videos. Wow, I'm really, really thrilled and amazed because mo rántí wípé tá bá ní kàkà ìgbà tó ti bẹ̀rẹ̀ àti máa lọ bí ọdún 4-5, if I'm mistaken, that's like the 2019, 2020, bí ọdún 3 sí 4 nísìn. Àmọ́ láti ìgbà yẹn tó ti wá bẹ̀rẹ̀ tá bá ní ká wò, how has it been? Báwo ló ṣe rí lára tiẹ̀? Kí làwọn nǹkan ìwúrí tó ti rí tó fi wò pé àṣà wa yìí o, òun ni mo máa ṣe lọ? Torí pé wọ́n rí pé àwọn òbí wọn kọ́ àwọn ọmọ wọn ní èdè yìí. Èdè kẹ̀, it is all identity. Nǹkan tó fi mọ̀ wá nìyẹn. Tí ọmọ Yorùbá bá jáde tó bá sọ pé tó bá ti ń sọ èdè ẹ̀ lọ, wọ́n máa mọ̀ pé ọmọ Yorùbá lélẹ́rìí. Tí ọmọ Ìgbò bá jáde tó ti sọ èdè, wọ́n máa mọ̀ pé ọmọ Ìgbò lélẹ́rìí. Tí ọmọ Hausa bá ti ń jáde tó bá jáde tó sọ èdè, wọ́n máa mọ̀ pé ọmọ Hausa lélẹ́rìí. So our language is our identity. Ìdí tí mo fi sọ pé kò gbọdọ̀ parun nìyẹn. Ìdí tí mo fẹ́. Nǹkan tó máa ń jẹ́ kó o gbèrú sí nínú iṣẹ́ yẹn. That's very beautiful. Pẹ̀lú àwọn colleagues ẹ ní school, how do you feel? Ṣé wọ́n máa ń fi ẹ́ ṣe yẹ̀yẹ́? Ṣé mo ẹlòmíì máa sọ wípé she's speaking in vernacular. Duh, who cares? But ṣé ọmọ mi ó máa get at you pé àwọn pípín ìfi mi ṣe yẹ̀yẹ́. Ṣé mo máa continue àbí kí n stop àbí kí n sọ fún wọn lé pé kọjá ká pause ẹ̀? Báwo ló ṣe cope láàrin? Most of my friends, àwọn ọ̀rẹ́ mi, mo like máa keep ọ̀rẹ́ tí ò ní jẹ́ fún máa support mi. Mo like àwọn irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn. So àwọn ọ̀rẹ́ mi, most of them, wọ́n support mi. Ṣùgbọ́n àwọn tí ò support mi, I'm a girl of my own and I do not mind bad compliments. I pity you. We are following the path. Ọmọdé rẹ o, we are following the train. Tó máa ti dà lọ báyìí wọn náà tàlẹ́ wọn ní mind of your own. Ọmọdé ló sọ fún ẹ pé I'm a girl in my own zone. Mo gbọ́ ẹ. So I'm a girl of my own and I do not mind bad compliments. So bóyá àwọn tó bá sọ pé vernacular ló ń sọ ẹ̀wọ́ ti local jù ó ti ṣe léyìí jù our best food is our local dialect food. So mo mind àwọn tó bá sọ pé vernacular ni mò ń sọ. Àwọn òbí wa jọ akọ́kọ́ àwọn ọmọ wa ní èdè wa àṣà wa àti ìṣe wa ó ṣe pàtàkì gan, ó ṣe kókó gan. Ẹ̀yin wọn lórí ètò yìí mọ̀mọ́ ó ṣe pàtàkì ó ṣe kókó kí àwa òbí kí a gbìyànjú láti wá àyè nínú àìráyè wa tó ráyè la máa parọ́ mọ́ jù. We always emphasize kò sáyè ni kò sáyè ìjọ kan iná adìlẹ̀ lẹ́yìn àsunṣu jẹ ẹ máa discover pé ẹ lè kọ́ ọmọ lédè mọ́. Jésù Demilade Elizabeth Lijọka òun ni àjọ ń fi ọ̀rọ̀ jọmi tó rọrọ̀ wọn rò wípé lọ́lọ́kan òjọ̀kan ẹ̀ ti pàdé àwọn Skit ẹni tó ti ń sọ èdè Ikale and it's bewildering to know that she speaks Yoruba fluently, she speaks English fluently, and she speaks Ikale dialect fluently. So ìwọ la fẹ́ ṣàdánù ní mẹ́tẹ̀ẹ̀ta bá ìjọba ọ̀rọ̀. Àwọn ọ̀dọ́ Demilade ti máa bèrè lọ́wọ́ ẹ̀ kí ni o fẹ́ dà tó bá dàgbà kí o fẹ́ jẹ́ iṣẹ́ wo òwò o fẹ́ yàn láàyò. Dókítà tí gbogbo ayé máa mọ̀, tí gbogbo àgbáyé máa mọ̀, àti oníṣẹ́rẹ́ gbajúgbajà tí gbogbo àgbáyé máa mọ̀. Nǹkan tó ń wù mí dà ní ṣùgbọ́n Ọlọ́run nìkan ló mọ̀ láìdá o ṣùgbọ́n nǹkan tó ń wù mí láti dà ní ọjọ́ ọ̀la nìyẹn. Èmi mo nífẹ̀ẹ́ síbi tó gbilẹ̀ pé Ọlọ́run ló mọ̀ ọ̀la ìdá àmọ́ lóòótọ́ nǹkan téèyàn bá sọ téèyàn bá ti ń tẹnu mọ́ téèyàn bá ń gbàdúrà fún náà lọ́wọ́ máa ń bá yàn ṣàmì sí gẹ́gẹ́ bí kò ṣẹ̀ dàgbà kí mi náà fún ẹ ní ọgbọ́n kékeré díẹ̀ yẹn pé tó bá ti tẹnu mọ́ tó bá ti mọ̀ pé mo fẹ́ di dókítà òyìnbó dókítà tí àwọn èèyàn máa mọ̀ mo fẹ́ lè máa gbà àwọn èèyàn kí n máa wò wọ́n sùn àmọ́ nínú dókítà yẹn ṣé o lérò wípé bóyá o sì lè fi iṣẹ́ bí olùkọ́ torí tó bá yá ìwé pé o sì máa ní àwùjọ bíi school láti máa kọ́ àwọn èèyàn ní èdè wọn yìí ṣé o lérò ó lè ṣẹlẹ̀. Mo gbàgbọ́ nínú Ọlọ́run nǹkan tọ́lọ́run bá fẹ́ ló máa ṣẹlẹ̀ so mo lérò pé ó lè ṣẹlẹ̀. Ìdájọ́ ìbí nínú personal account ẹ̀bí èlò ló máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn tí tó ń mọ̀ tó ń gba endorsement àwọn brands lílo rẹ̀ and all of that. Wọ́n ṣe ń mú manager mi ló manage so manager mi máa check. Ta ni manager?
Daddy mi. Inú ilé ni manager tó kò tiẹ̀ bèrè lọ́wọ́ daddy rí bóyá daddy ló tẹ̀lé mo ti worth bí mo ti ṣe báyìí how much am I worth? You've never asked. Bọ̀wọ̀ máa fọwọ́ pè é ṣé wọ́n lọ sáwọn òde bíi òde ìyàwó láti lọ bá wọn sọ̀rọ̀ lábẹ́yà torí mo mọ̀ pé nínú iṣẹ́ yìí náà wọ́n fáwọn ewì díẹ̀díẹ̀ àwọn ọ̀rọ̀ ìṣítí ṣé wọ́n máa ń pè ọ́ sóde ayẹyẹ láti bá wọn sọ̀rọ̀ láti tún fi showcase talent ẹ̀. No, but much like birthday shout out fún àwọn èèyàn tó bá fẹ́ ṣe birthday shout out àbí tó bá fẹ́ ṣe ìpolówó product wọn àbí nǹkan tó bá ń ṣe fún wọn pè é. Tọ́ta làwọn tí yóò wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe mentors òyìnbó pè wọ́n pé ẹni yìí mo láìkí nǹkan báyìí nípa ẹ̀ mo láìkí nǹkan báyìí nípa ẹ̀ nínú àwọn èèyàn ṣòlì dáhùn kan. Sọ pé mentor yàtọ̀ sí role model. So mentor mi ni àwọn òbí mi àti àbúrò mi. Role model mi ni àǹtí Jennifer. Fúnkẹ́ Akíndélé. Àǹtí Fúnkẹ́ Akíndélé. Ọ̀rẹ́ Fúnkẹ́ Akíndélé ni role model ẹ̀. Kí ló fi wò wọ́n gẹ́gẹ́ bí role model? Kí ló lè mú jáde nínú bóyá ìtàn ìgbésí ayé wọn àbí ìṣirò tó ń mú ẹ̀ tó fi sọ pé àwọn ni role model ẹ̀? Torí mo mọ ọkọ tó ṣe ó distinguish mentor yàtọ̀ sí role model. Kébì kan má bàa confuse ara mi mo gbà. Wọ́n ti understand mi náà oye àmọ́ kí ló rí lára wọn tó fi mú wọn ní role model? Òṣèré tó dá ni wọ́n, òṣèré tí gbogbo ayé mọ̀ ni wọ́n lè fẹ́ dá òṣèré ní ọjọ́ ọ̀la. Wọ́n ṣe pé bóyá mo mọ̀ ìwà wọn àbí mo mọ bó ṣe ń ṣe torí bóyá àjọ ń gbé àbí àjọ ń rìn. Ọkọ̀ ọ̀rọ̀ tó máa fọ́ gíláàsì o, mo gbọ́ ẹ lọ́kọ̀ mi. Torí pé wọ́n ṣe àwọn movies mo bẹ̀ láì wọ́n ṣe act bó ṣe ń sọ̀rọ̀ ní Jennifer Diary mo ti wo some of her movies àti some of her assignments mo bẹ̀ láìkè ìdí tí mo fi mú as role model mi. Tó fi mú as role model mi. Lórí ètò yìí Demilade Jésù Demilade Elizabeth Lejoka òun láti ń fi ọ̀rọ̀ wérọ̀ nípa bí ó ṣe gbèrú nínú àti máa sọ èdè abínibí tó jẹ́ èdè ìkálẹ̀ ṣe mọ̀ pé èdè Yorùbá wà which is the conventional Yorùbá the Lagos Yorùbá tí gbogbo ibi àti yẹn sọ yẹn ti gẹ̀tẹ̀. Gbogbo wa tún wá ní àwọn èdè abínibí ìlú tá a ti ṣẹ̀ wá àwọn oníjẹ̀bú lédè wọn àwọn ẹlẹ́gbàá lédè wọn àwọn orí Oǹdó lédè wọn àwọn Alákùrẹ́ Ìjẹ̀ṣà Èkìtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ọmọ Ìkálẹ̀ òun ni Jésù Demilade Elizabeth Lejoka. So Elizabeth jẹ́ kí mo gan mọ̀ díẹ̀ nínú èdè tí à ń sọ èdè yín. Tẹ́ bá fẹ́ sọ wípé mò ń bọ̀ báwo ló ṣe lọ sọ? Mẹ́wàá that's mò ń bọ̀ mẹ́wàá. Okay, tó bá fẹ́ sọ pé mo lọ sọ́jà. Mi lọ ọjà. Yorùbá yìí náà téèyàn bá ní kéèyàn wò ó fẹ́ jọ the regular Yorùbá náà so ìgbà mi báwo lè ṣe kí n confuse ìwọ náà? Kò kí n confuse mi torí pé láti kékeré ni àwọn òbí mi ti ń kọ́ mi so mo ti mọ ìyàtọ̀ Yorùbá àti èdè mi kọ̀ọ̀kan Ìkálẹ̀ so kò kí n confuse mi. Mo á fẹ́ kó ṣe nǹkan kan fún mi ẹ̀sìn náà bínú pé mo fẹ́ tí èdè Ìkálẹ̀ náà ní èdè òǹkà abídí àti òǹkà numbers 1 to 20. Same thing pẹ̀lú Yorùbá là ń lò. Tábánikà wo èdè Yorùbá ṣọwọ́ pé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé borrowed words ni wọ́n pé gbogbo wa sọ bí a ṣe sọ̀rọ̀ numbers àti alphabet bọ̀ àwọn ọ̀rọ̀ kan wà tó máa ń yàtọ̀ irú tí a bá sọ ní Èkó pé ìkòkò ní normal Yorùbá pé ìkòkò tó bá dé Iléṣà á di ìkòkò ṣé bó ṣe rí lọ́dọ̀ tí yín ní Ìkálẹ̀ náà nìyẹn. Ó ní àwọn nǹkan tó yàtọ̀ sí Yorùbá náà. Bí àwọn nǹkan. Bí ẹ bá sọ bóyá ọ̀gẹ̀dẹ̀ bàtíyàn lọ̀gẹ̀dẹ̀ ìjọba wọn. Ó dà jẹ́ kí mi máa fún ẹ ní àwọn ọ̀rọ̀ yẹn kí ni ẹ ń pe iṣu ní èdè Ìkálẹ̀? Oṣù. Kí ni ẹ ń pe ìkòkò náà nìyẹn náà. Ó dà kí ni ẹ ń pe àgbọn? Kókòdìyà. Ó ti yàtọ̀ lóòótọ́ ọ̀gẹ̀dẹ̀ jẹ́ bàtíyàn. Okay, fine. Because àwọn ọ̀rọ̀ kan máa ń wà jẹ́ pé tabaníkà wọ̀ ó máa ń rí létí so tẹ́ bá jẹ́ sí èdè yìí bẹ́ẹ̀ sìn èyí ọgbọ́n tí ẹ lè gbọ́ òkè bóyá tó lè máa sọ Yorùbá kí o máa fèdè dá mi lò so class wo ló wà báyìí? Mo ń lọ sí JSS1. JSS1 ló ṣe parí common entrance so that's the bigger picture ṣètò tí wọ́n máa wọ̀ báyìí wà wà lọ́mọdún 12
àti mẹ́tàlá òtí ẹ̀ sì tó yẹ bẹ̀rẹ̀ ọdún mélòó. Mẹ́wàá. Wà Ifá jáná Ifá súnmọ́ Ifá wà nítòsí Ifá rìn ní bèbí ẹ̀. Ó dà ọmọ ọdún mẹ́wàá kí ni ibo ló lérò kò ti máa ríra ẹ̀ in another 10-20 years ṣùgbọ́n máa wá sí máa lọ bí ọgbọ̀n ọdún àti ọgbọ̀n ọdún. Amadé ibi gíga lórúkọ Jésù, ọmọ ìbẹ̀rẹ̀ lórúkọ Jésù. Wọ́n ti wà ní like yunifásitì nígbà yẹn àbí wọ́n ti wá. Ṣé o ti máa ń wo picture ẹ̀ bí abọ́ mi ṣe máa rí tí èmi máa ń wo bá ti mo wà kékeré bí abọ́ mi ṣe máa rí tí mo bá dàgbà inú ojú òun mo máa ní ọlọ́mọdé kí lọ́sídẹ̀ mo máa ra àwọn kékeré yẹn ìgbà tó bá dàbí èrò burúkú mo máa gbé ọlọ́mọdé lọ́sídẹ̀ ojú òun náà lọ bàjẹ́ kí ni mo náà lọ wọ́ you just begin to think randomly like hey when I grow up do you also think like that? You don't even used to stress yourself. I like you. Bother, cared. Tó bá ti dàgbà ti dàgbà nìyẹn. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ìwà àtàbúrò rẹ̀? Àbúrò mi bó ṣe kéré tó, ó máa fún mi láwọn ọmọ tẹ máa rò pé ṣé ọmọ kékeré yìí ló fún ẹ̀gbọ́n ẹ̀ ní àmọ̀ràn tó tó yẹn. Ọmọ tó gbọ́n gidi gan ni tó mọ̀ nǹkan tó ń ṣe. Tí inú mi ò bá dùn, ó mọ bó ṣe máa sọ̀rọ̀ fún wọn, ó mọ bó ṣe máa sọ̀rọ̀ pẹ̀lú mi. Ẹ̀yin méjèèjì yẹn náà dẹ̀ ṣì ní tí mọ́mí ṣì máa lọ lẹ́ẹ̀kan sí àbígẹ́ méjì sí. Àmì orúkọ Jésù. Àmì ready for big sister mi. Ok, mo gbà ládùúrà wípé ọkùnrin ni mọ́mí máa fi sọ̀pọ́tì so ìyẹn ajẹ́ balógun lẹ́yìn obìnrin. Ẹgbẹ́ ọ̀tọ́jú àbúrò mi adé lágbára lọ. Ẹ̀yin wá lórí ètò yìí mọ̀mọ́ àdéhùn jù báyìí lọ. Òun ní ká jẹrọ pípẹ́ lẹ́nu àmọ́ ọ̀fun náà ń béèrè Demilade náà máa ní láti ṣe one or two things. Àmọ́ èmi ní Friday ojú ráyè láti wá síbi báwo ló ṣe ń ṣe school. Àwọn òbí mi jẹ́ kí gbogbo nǹkan tí mo ṣe rọrùn fún mi. Wọ́n ti ṣe gbogbo àkókò tí màá fi ṣe nǹkan sílẹ̀, àkókò tí màá fi lọ sí school wọ́n ti ṣe already, àkókò tí màá bá dé tí màá fi sùn tí màá fi jẹun wọ́n ti ṣe already, àkókò tí màá fi lọ sí music school eré mo ṣe náà sax. Mo dẹ̀ mọ piano àti gángan níwọ̀nba. So wọ́n ṣe náà gbogbo àwọn ìyá àkókò tí màá fi lọ sí music school wọ́n ti ṣe already, àkókò tí màá fi ṣe iṣẹ́ ilé torí obìnrin ni mí agbọ́dọ̀ mọ iṣẹ́ ilé ṣe. Wonderful. Àkókò tí màá fi ṣe iṣẹ́ ilé wọ́n ti ṣe already. Bẹ́ẹ̀ jẹ́ mọ̀ all work no play might make Demilade a dull girl. So àkókò tí màá fi ṣeré. Ìyẹn náà ti wà lẹ̀. Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò ìgbádùn ìgbà tó máa fi ń jayé. Mo tún wá mọ̀ pé bó ṣe sọ pé òun lu gángan díẹ̀ ni gángan bẹ́ẹ̀ hàn yín. Ayọ̀ bá mi gbé gángan tó wà níbẹ̀ yìí. Ẹ̀yà àgbà gángan. Jẹ́ àti ẹ̀mọ rìhásà tó ti ṣe látijọ́ ìdánwò rẹ̀ ló ní ráńpẹ́. Àwọn agbẹ́ tí ó retí ẹ̀ ọ̀dà ṣe díẹ̀díẹ̀ náà ni ò tí ò sọ pé ò tí gbèrú nínú gọ́gọ́ kíkọ́. Mo fẹ́ gbàdúrà fún ọ wípé orí ọ̀rọ̀ mi dàrú ọpọlọ mi dọ́gba lágbára lọ ibi tá a ti ráwọn èèyàn gíga láti máa rí Jésù Demilade Elizabeth níjọka gbogbo nǹkan tó bá dáwọ́ lé báyìí ayọ̀ sí rere torí ó ti fi hàn wá pé ọmọ tó mọ nǹkan tó ń ṣe òun nìyẹn àǹkí ni adẹ̀ni láti fi support ẹ̀dùn ká gbàdúrà fún ẹ lọ ju ọdún tí urgent 2k bá wà nílẹ̀ ká fi ránṣẹ́ sí ẹ ká fi support dájú àti pọ́nmi torí ọmọ tó bá ṣe páǹsì òun ni kí ni. Ìyá ìgbé. Ọmọ tó bá ṣe páǹsì ìyá ìgbé kó ti lè bá àwọn mọ́mí kan sọ ní mọ́ọ̀sì àti ìlú gbé wọn lé ẹ̀rọ olóògbéwàdà ọmọ kan rí báyìí ẹ fi ṣe àríkọ́ṣe. Demilade níbi tí àgbàdé ìlú ìríta yìí iléeṣẹ́ AK Media wọn ni onídàáká pè é lóòótọ́ ìwọ̀n dídé la wà ráyè àyè wà nílẹ̀ àwọn onídàáká pè é ká má tẹ̀ fi nǹkan díẹ̀ ha pé bóyá wà ní láìkì ni o bóyá rẹ̀ sì ni o bóyá gàrí ni o pé kankan tí ẹ gbé fún ẹ pé o ṣe o tó wá ọmọ Yorùbá side ọmọ tí wọ́n bí tí wọ́n kọ́ tó tún rẹ̀ ẹ̀kọ́ tó tún rẹ̀ èdè represents to the whole world ó dàbá mi kí àwọn èèyàn ní èdè kálẹ̀ pé now that day is over àti ìlọlẹ́ o àti pé kí wọ́n gbìyànjú láti wá ààyè nínú àìráyè wọn láti gbé àṣà àti ìṣe wa lárugẹ.
Àjọ àwọn òbí wa nílé lóko àti lájọ àti ní gbogbo yàmbára àjọ akọ́ àwọn ọmọ wa ní èdè wa àṣà wa àti ìṣe wa jí má bàa parun lọ́jọ́ ọ̀la. Àwọn ẹlẹgbẹ́ mi àwọn ọmọdé bíi èmi àjọ adágbọ́ràn ní àwọn òbí wa lẹ́rìn. Alẹ́ òdèdè bàmí àti èmi ó dọ̀jọ́ mú ẹ̀ o. Ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àti gbogbo fans mi ó dìgbà. Okay, ẹja wá fi kẹta fún wọn àsìmẹ́ta lọ́kàn. Thank you, all my followers, all my fans. I thank you so much. Thanks for watching. God will bless you in Jesus' name. Amen. God will bless you in Jesus' name. I don't have anything to say outside that. Orúkọ tèmi ní ìpàdé Olúwadámilọ́lá Ọmọbáyọ̀ ẹ tún jẹ́ àtúnfi ìdùnnú àti ayọ̀ pàdé níjọ́ mìíràn tí mo tún máa wá sí ojú àmúhùnmáwòrán yín pẹ̀lú àkọ́tún àlejò míì lórí ètò Oyinmomo. Ẹ rántí wípé Oyinmomo lètò ètò Oyinmomo. This is where we add honey to the spice of life. Be patriotic citizens of Nigeria. Ohun tó bá mọ̀ jì máa dà sí. Oúnjẹ tó bá mọ̀ máa jẹ ìkóra ẹnu níjànú. It's very important.